Akúdédé àsìkò yìí yóò dára fún wa o, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣọjọ́ Sátidé tó kẹ́yìn sínú ọ̀sẹ̀, ọjọ́ 24 nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ní oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká sí omi mu ná, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá tí í ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 23 nínú oṣù kẹfà ọdún yìí ní Paris ní orílẹ̀-èdè France lọ́hùn-ún ló ti ṣe àpèjúwe ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ohun tó ti bàjẹ́ tó sì ti jẹrà báyìí lábẹ́ gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Godwin Emefiele, pẹ̀lú bó ṣe jẹ́ kí gbogbo ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó dojúrú látàrí ìwà tara ẹni nìkan eléyìí tó gbé wọ̀ bí ẹ̀wù. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu tó sọ̀rọ̀ náà ní Paris ní orílẹ̀-èdè France lọ́hùn-ún lásìkò tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ń gbé ní orílẹ̀-èdè náà sọ̀rọ̀, tó ń bá wọn ṣèpàdé lórí ìfọwọ́sowọ́pọ̀ àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ètò ìṣèjọba rẹ̀ tó nílò láti ọwọ́ àwọn ènìyàn ọ̀hún ló ti sọ di mímọ̀ wípé Godwin Emefiele èyí tí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ náà èyí tó pé ọ̀sẹ̀ méjì gẹ́gẹ́ ní àná tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórílẹ̀-èdè France ọ̀hún wípé ó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ tó sì jẹ́ wípé ẹnikẹ́ni kò mọ̀, ṣùgbọ́n tí wọ́n rò wípé iṣẹ́ èyí tó dáa òun ló ṣe fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Ó ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ti bàjẹ́, ó ti jẹrà, tó ti ń ṣe ìdìn, pẹ̀lú bó ṣe jẹ́ pé ìmọ̀tara ẹni nìkan jẹ́ gúdújẹrá. Òun gan ni Emefiele ló gbé wọ̀ bí ẹ̀wù. Lákòótán nínú ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu, ó rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ń bẹ lórílẹ̀-èdè France ọ̀hún tí wọ́n ní fọ̀ọ́ ní èèkàn láti máa darí padà bọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wá dá iṣẹ́ sílẹ̀. Ó ní omi tuntun ti rú ẹja tuntun, ó sì ti wẹ̀ báyìí. Ó ní àyípadà rere yóò bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn orí adé gbogbo, àwọn aṣíwájú lẹ́sìn nínú ìjọ àti nínú ìlú tó fi mọ́ àwọn lẹ́nu lọ́rọ̀ ní agbègbè Niger Delta ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti ké sí gbogbo àwọn ọ̀gá lọ́gàá tuntun lẹ́nu iṣẹ́ ológun àti ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti fi ọwọ́ èyí tó dáa mú ètò ọrọ̀ ajé àti dúkìá orílẹ̀-èdè yìí, pàápàá jù wípé àwọn tí wọ́n ń bẹ́ ọ̀pá epo tó sì jẹ́ pé ológun ni wọ́n wípé kí wọ́n wú wọn jáde bí iṣu tuntun, kí wọ́n fojú wọn hàn sí aráyé Àwọn ènìyàn ọ̀hún tí wọ́n sọ̀rọ̀ náà lásìkò tí wọ́n ń wòye wípé ọ̀rọ̀ epo bẹtiróòlù ní orílẹ̀-èdè Nàìjíríà kò yẹ kí ìyà kó máa jẹ ọmọ ẹlẹ́ran wa, kò sì yẹ kí ọmọ aláṣọ wa kó máa wọ àkísà, pẹ̀lú bí Ọlọ́run ọba bó ti rọ̀ wá lọ́rọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn orí adé lẹ́nu lọ́rọ̀ àti aṣíwájú ẹ̀sìn gbogbo ní Niger Delta ọ̀hún tí wọ́n sọ̀rọ̀ náà lásìkò tí wọ́n fi èsì sí àwọn èrò kan eléyìí tí àwọn ológun orílẹ̀-èdè wa Nàìjíríà fi èsì padà fún Gbo èyí tó sọ wípé àwọn ológun tó fi máwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n lọ́wọ́ pẹ̀lú bí wọ́n ti ń bẹ́ ọ̀pá epo ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní báyìí àwọn ènìyàn ọ̀hún ti wá ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rọ gbogbo àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò tuntun gbogbo wípé kí wọ́n fa àwọn kọ̀lọ̀ sí àwọn kàńdá inú ìrẹsì tó jẹ́ pé wọ́n fi aṣọ iṣẹ́ ìjọba wọ́n fi ń ṣiṣẹ́ ibi pẹ̀lú bí wọ́n ṣe ń bẹ́ ọ̀pá epo, wípé kí wọ́n fà wọ́n jáde, kí wọ́n fi ojú wọn hàn sí ìta gbangba, kí wọ́n sì fìyà jẹ wọ́n lábẹ́ òfin. Wọ́n ní èyí gan ló sunwọ̀n yàtọ̀ sí kí wọ́n máa dá èsì ọ̀rọ̀ padà fún Gbo eléyìí tó sọ ojúlówó ọ̀rọ̀ tó sì mọ ohun tó ń sọ. Àwọn olùgbé agbègbè kan ní ìpínlẹ̀ Ondo ní gúúsù ìpínlẹ̀ Ondo, àwọn mà ní wọ́n ti ké gbàjarè síta báyìí
fún ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn tí ọ̀rọ̀ kàn tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ Ondo kí wọ́n dákun dábọ̀ kí wọ́n gbà wọ́n lọ́wọ́ òkùnkùn bírímù eléyìí tí agbègbè ọ̀hún tó ti wà láti bí ọdún 15 sẹ́yìn. Ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ kan èyí tó jáde látọwọ́ kábíyèsí orí adé ọba Afọlábí odidi ọmọ olú ti Ìgbọ́kọ̀dá ní ìjọba ìbílẹ̀ gúúsù ní ìpínlẹ̀ Ondo lọ́hùn, èyí tó sọ di mímọ̀ wípé láti bí ọdún 15 sẹ́yìn làwọn ti ṣẹ́ ògiri ilé kan tí iná ti tàn gbẹ̀yìn ní agbègbè mọ́, eléyìí tó sì jẹ́ wípé lágbègbè ọ̀hún ó ti dabarú ètò ọrọ̀ ajé ní ibẹ̀ léyìí tí gbogbo rẹ̀ tó ti dorí kodò, èyí tó fà á tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó sọ wọ́n di aláìníṣẹ́. Ó ní kò sí iṣẹ́ kan gbòógì èyí tí èèyàn fẹ́ ṣe láyé tá a wà yìí tí ò ní nílò iná mọ̀nàmọ́ná tí ṣe iná ọba. Ó ní pẹ̀lú bó ṣe wá jẹ́ pé kò sí iná mọ̀nàmọ́ná ọba ọ̀hún ní agbègbè náà, èyí tó ń fà á kí ìyà kó máa jẹ gbogbo àwọn ọ̀dọ́ baálé àti baálẹ̀ tó fi mọ́ gbogbo àwọn ìyàwó ilé gbogbo. Ó ní tó fi mọ́ gbogbo àwọn tó jẹ́ pé iṣẹ́ ọ̀gbẹ̀ ni wọ́n yàn láàyò wọ́n nílò náà o, àti àwọn tí wọ́n ń dẹdò tí wọ́n ń pẹja. Ó ní wọ́n nílò iná mọ̀nàmọ́ná nítorí wípé òru ni wọ́n máa ń sábà láti mú ẹja wọn láti yángbẹ o, èyí tó jẹ́ pé iná mọ̀nàmọ́ná ló yẹ kí wọ́n tàn lásìkò náà. Ó ní jẹnẹrétọ̀ ìyún ẹ̀rọ amúnáwá o ní àwọn ènìyàn ń lò, ẹni tí ò sì ní agbára láti ra ẹ̀rọ amúnáná ọ̀hún yóò tan iná kándù àbí kó tan náà kúùfì o. Lákòótán nínú ọ̀rọ̀ ọba orí adé ọ̀hún ọba Afọlábí odidi ọmọ olú ti Ìgbọ́kọ̀dá ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ Ondo láti jí gìrì kí wọ́n lè gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ kí àwọn olùgbé agbègbè gúúsù Ondo ti ẹkùn ìdìbò ọ̀hún kí wọ́n lè rí iná mọ̀nàmọ́ná lò láti yọ wọ́n kúrò nínú òkú bírímù kí ètò ọrọ̀ ajé wọn kó sì lè jí padà bọ̀ sí ipò ní ìlọsíwájú kó lè dé bá agbègbè ọ̀hún. Pẹ̀lú bó ṣe ń kù ọjọ́ péréte báyìí kí gbogbo àwọn mùsùlùmí àti mùsùlùmọ́ múmìnì àti múmìnà òdodo kí wọ́n ṣe ọdún iléyá o. Ní báyìí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV èyí tó gbéra láti ṣe àbẹ̀wò sí agbègbè Kára lójú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn láti lọ sí agbègbè bí tí wọ́n ti ń ta ẹran àgbò ọ̀hún fún ọdún iléyá, èyí tó lọ tó bọ̀ tó sì jíṣẹ́ ọ̀hún wípé bíi góòlù báyìí òun ni ẹran ọdún iléyá ló wọ́n lọ́dún tá a wà yìí. Lásìkò tó ń bá ọ̀kan nínú àwọn ènìyàn ọ̀hún tó ń ta ẹran tó bá wọn sọ̀rọ̀, ìyẹn sọ di mímọ̀ wípé ní ọdún tó kọjá ó dín díẹ̀ ní mílíọ̀nù kan náírà lòun fi kó ọ̀pọ̀lọpọ̀ ẹran àgbò wọ ìpínlẹ̀ Ògùn. Ó ní ṣùgbọ́n lọ́dún yìí ó ní mílíọ̀nù 2 náírà ó lé lòun fi kó àgbò èyí tó ṣe dédé èyí tó ń rà lọ́dún tó kọjá lòun fi kó wọn wọ agbègbè Kára, tó sì jẹ́ wípé àgbò èyí tó owó rẹ̀ kéré jù ó dín díẹ̀ ní 200 náírà ni. Ó ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n wá láti wá ná ẹran, ṣùgbọ́n tó jẹ́ wípé owó tí wọ́n kó dání tí wọ́n sì ní agbára láti fi ra ẹran ọdún ọ̀hún kò tó láti fi ra ẹran náà, tó jẹ́ pé àwọn èèyàn wọ́n ń ṣẹ́rí padà lọ sílé, èyí tó fà á kí ọjà ọ̀hún kó má gbéra dáadáa bí wọ́n ti gbà á lérò. Wọ́n ní látàrí ọ̀wọ́n gógó pàápàá jù epo bẹtiróòlù èyí tó gbówó lórí òun ló tún fà á kí ẹran kó wọ́n lọ́dún yìí. Àwọn ènìyàn wọn jáde rárá láti wá ra ẹran, àfàìmọ̀ ni ò ní jẹ́ pé àwọn ti di bàbá ẹlẹ́ran táwọn yóò máa sin ẹran. Ọ̀rọ̀ tó tẹnu àwọn ènìyàn ọ̀hún jáde rèé wọ́n wá fi àǹfààní yìí ké sí ìjọba láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí ọ̀rọ̀ epo àti gbogbo nǹkan tó gbówó lórí ní orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè dẹrùn kó sì lè tu àwọn mẹ̀kúnnù lára láti rà. Ilé ẹjọ́ kan èyí tó kalẹ̀ sílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti ju àwọn ènìyàn méjì kan sínú ọgbà àtúnṣe báyìí látàrí pé wọ́n fi tìpátìkúùkù wọ́n fi já ṣọ́ọ̀bù ọmọbìnrin ọmọ ọdún 16 gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde agbábọ́ọ̀lù kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Babájídé Fọlọ́runṣọ́ àti oníṣẹ́ ọwọ́ kan Dámilọ́lá Ayọ̀dèjì, àwọn méjèèjì yìí nílé-ẹjọ́ májísírèètì eléyìí tó kalẹ̀ sí Òkè Ẹdá nílùú Àkúrẹ́ tí ṣolúlò ìpínlẹ̀ Ondo ló ti dá ẹjọ́ fún wípé
kí wọ́n lọ fi wọ́n sínú ọgbà ẹ̀wọ̀n títí ìgbà tí ẹjọ́ wọn yóò máa tún dìde látàrí wípé wọ́n fi agídí tìpátìkùkù já ṣọ́ọ̀bù ọmọbìnrin ọmọ ọdún 16 o eléyìí tó jẹ́ wípé ó lòdì sí òfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́ ẹ̀ka iléeṣẹ́ ọba èyí tó rí sí ìgbé ayé ìrọ̀rùn àwọn obìnrin ní ìpínlẹ̀ Ondo èyí tí wọ́n fi ọwọ́ òfin mú Babájídé Fọlọ́runṣọ́ àti Dámilọ́lá Ayọ̀dèjì lọ síwájú ilé ẹjọ́ náà wọ́n ní wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún ní ọjọ́ 24 oṣù kẹta ọdún tá a wà yìí ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ní agbègbè Ìkínsógbá Ìjọ̀ká nílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti ṣẹ̀ṣẹ̀ náà èyí tó fà á kí adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún eyín Adúrọ̀jà kòkòrò ojú sí ìwà tí àwọn ọkùnrin méjì náà tí wọ́n hù tó sì sọ fún wọn wípé bẹ́ẹ̀ nìkan bá ti ṣe ohun tí ò yẹ kó ṣe dandan ló yẹ kó rí nǹkan tí ò yẹ kójú rẹ̀ rí o ó ní kí wọ́n lọ fi wọ́n sínú ọgbà ẹ̀wọ̀n èyí tó wà ní agbègbè Olókùta ní ìpínlẹ̀ Ondo ó sì ti sún ẹjọ́ náà sí ọjọ́ 24 oṣù kẹjọ ọdún tí a wà yìí fún àtúngbẹ́jọ́ ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà olùkópa nínú eré kan eléyìí tó wọ́n máa ń ṣe ní ọdọọdún BB Naija ẹ̀yìn tó jẹ́ olúborí fún ti sáà ẹlẹ́ẹ̀karùn-ún Ọlámilékan Agbéléṣebíọba èyí tí gbogbo èèyàn mọ̀ sí Lékan òun mà ló ti sọ ìdí pàtàkì tó ṣe fún ara ní ìsinmi kúrò nínú iṣẹ́ orin fún ìgbà pípẹ́ díẹ̀ sẹ́yìn báyìí. Lékan tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò kan tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ṣe lálàyé wípé iṣẹ́ orin kò dàbí ti ìgbà kan ó ní láyé ìgbà kan tí òun ṣẹ̀ wọnú iṣẹ́ òun ó ní àti kékeré pínísí báyìí lòun ti lajú sínú iṣẹ́ orin ó ní ṣùgbọ́n àti ọmọdún 13 lòun ti mọ̀ nǹkan tí orin jẹ́ tóun náà sì ti bẹ̀rẹ̀ sí ní kọ orin ní ọ̀nà ti tòun ó láti ìgbà náà ní orin ló ti máa jẹ́ ìdùnnú ayọ̀ fún òun tó sì máa ń mú wàhálà ìdààmú kúrò nínú àgọ́ ara pàápàá jù àwọn ènìyàn tó bá ronú ó ní lásìkò tí wọ́n bá ń gbọ́ orin ó ní inú wọn máa ń dùn ayọ̀ máa ń dé sí wọn lọ́kàn wọ́n sì máa ń gbàgbé ìbànújẹ́ ó ní ṣùgbọ́n lásìkò tá a wà yìí ó ní orin ti yàtọ̀ kò sí ayọ̀ kankan mọ́ ńbẹ̀ látàrí ìkọ́kíkọ àti àwọn ọ̀rọ̀ eléyìí tí ò yẹ kó máa jáde lẹ́nu àwọn ènìyàn tó ń fi orin tí wọ́n fi ń kéde ìwà rere tó jẹ́ pé òun gan ni wọ́n wá mú lọ́kùnkúndùn ó ní iṣẹ́ orin ọ̀hún kò wá dàbí ti ìgbà kan mọ́ ó ní ìdí rèé tó ń ṣe fún ara ní ìsinmi kúrò nínú iṣẹ́ orin. Lékan tó sọ ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní ìta gbangba ló sọ wípé iṣẹ́ orin kò dàbí ti ayé àtijọ́ bí ti tẹ́lẹ̀ eléyìí tí wọ́n dé bá. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ tó kẹ́yìn sínú ọ̀sẹ̀ títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti bá ọ̀tún rẹ̀ mí ìpàdé lórí ìkànnì tẹ́ ẹ ti ń wò wá lọ́wọ́ yìí ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wá ò ní dè Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ire àtayọ̀ la ó fi pàdé ẹ ṣeun gan o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.